nítorí pé ṣe rí nǹkan tí activities tó máa ń lead sí ìbálòpọ̀ yìí kíkọ́ la kọ́ náà akọ́ kíkọ́ yẹn ni ẹ̀kọ́ yẹn ẹ máa continue láti kọ́ títí di ọjọ́ ikú ni so enhancement ẹ máa continue láti ṣe ni títí di ọjọ́ ikú. Ẹ̀yin tèmi ẹ wò tán o mi ní mo máa reveal àwọn secret kọ̀ọ̀kan bí mo ṣe ṣe fídíò yìí mi ní sọ pé pàtó táìmù ìgbà tí máa release ẹ̀ ní máa reveal ẹ̀ lè but ẹ̀yin ẹ wò tán as I'm delivering this program máa reveal àwọn secret kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ obìnrin. Ọlọ́run sì dá àwọn obìnrin lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe rí wa yìí Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run fún àwọn ẹlòmíì oore ọ̀fẹ́ wọn pọ̀. Àwọn míì discover pé nípa tí wọ́n di pé wọ́n dà bí àgbà above 40 wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ọkọ wọn òótọ́ ọ̀rọ̀ ni. Wọ́n ṣe survey kan jóyè yín it may not be a recent survey but wọ́n ṣe survey kan wọ́n kó àwọn obìnrin 100 kalẹ̀ wọ́n rí pé inú àwọn obìnrin 100 yìí 60 nínú wọn wọ́n sì wà normal that is àwọn obìnrin ti dàgbà ní o tí wọ́n ti wà níbi 60 years wọ́n sì wà normal bíi ti tẹ́lẹ̀ why àwọn bíi 20 ṣóyè yín àwọn nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí wọ́n tún lọ sókè sí ni ó ní reason wọ́n dẹ̀ kó àwọn 20 míì kalẹ̀ náà nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí kí ló ṣẹlẹ̀ ó ti reduce sí ó ní àpẹẹrẹ ó ní reason. Obìnrin tó jẹ́ pé ó ní ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ òun àtọkọ rẹ̀ jọ ń ṣeré ìfẹ́ wọn jọ ń dá síra wọn jọ ń ṣe ìmọ̀ràn wọn fẹ́ràn ara wọn ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ kó ọkọ rẹ̀ ò fi ibì kankan mọ̀ bú kò fi ibì kankan bú kò fi ibì kan jẹ́ níyà kò fi kankan ṣe irú obìnrin bẹ́ẹ̀ ẹ wá sọ wípé kò ní mọ̀ enhance rẹ̀ débi pé wọ́n máa enjoy nǹkan tá à ń pè ní ìbálòpọ̀ yìí títí di 70 even 80 years. Then àwọn tí kíní wọ́n diminish yìí nísìn àwọn kátà sọ wípé for example àwọn tọkọ wọn kú wọn ò dẹ̀ rí suitable partner mọ́ kí lẹ fẹ́ kí wọ́n ṣe ju pé kí wọ́n kill gbogbo nǹkan tó ń jẹ́ ìbálòpọ̀ yìí ni kí wọ́n kill gbogbo nǹkan tó ń jẹ́ ìbálòpọ̀ yìí wọ́n máa yọ kúrò lọ́kàn tó bá wá di pé bóyá wọ́n wá lọ síbi wáàzí wọ́n wá ṣàlàyé fún wọn pé ó bẹ́tà kẹ́ lọ́kọ tó wá dì sẹ́pà àwọn fẹ́ lọ́kọ irú obìnrin tí gbogbo nǹkan kí nìyẹn tó ti dá ìdà lọ́kàn rẹ̀ ẹ dákun àti work pẹ̀lú ọkàn obìnrin ṣé kò ní pẹ́ ó máa pẹ́ kí tí wá tẹ̀síwájú kú mọ́ àwọn tí ọkọ wọn ń gbé ní far places tó jẹ́ pé wọ́n fi pé ó bẹ́tà káwọn mọ́kàn kúrò bẹ́ẹ̀ táwọn bá fẹ́ jẹra àwọn níyà ẹ dákun irú àwọn obìnrin yẹn fẹ́ irú àwọn obìnrin wọ̀nyẹn tí wọ́n fẹ́ kọ sí irú ìbálòpọ̀ by the time wọ́n máa wọ 45 years ká sọ pé obìnrin tó wà 35 years nísìnyí tí ọkọ rẹ̀ wá ń gbé long distance tó kìlẹ̀ kí n ṣe obìnrin tó ń rìn káàkiri tó bá tẹ̀ jẹ́ pé obìnrin tó ń rìn káàkiri ni kò ní dàbí èèyàn tẹ́yọjọ́ ń gbénulé tẹ́yọjọ́ ń ríra ní ojoojúmọ́ tẹ́yọjọ́ ṣe ìbálòpọ̀ kò ní dàbí irú àwọn obìnrin yẹn bá wọ́n mọ yọ kan ara wọn kúrò ń bẹ̀ ni irú àwọn obìnrin yẹn ní ara àwọn ló wà níbi àwọn tí wọ́n sọ wípé éèjì o tíyẹn bá ti dé éèjì kan o àwọn ọmọ kékeré ni wọ́n ń gbádùn ìbálòpọ̀ àgbàlagbà ó yẹ kọ́kàn rẹ̀ ti kúrò rárá ọ̀rọ̀ tí àwọn míì máa ń sọ lẹ́nu ló ń fà á tí àwọn ọkàn obìnrin míì ti kúrò for example nísìnyí obìnrin tí wọ́n jẹ́ 5 nínú ilé àbí 4 nínú ilé tó jẹ́ pé òní first wife wọ́n mọ̀ máa sọ fún ìyá wa tí wọ́n pè yẹn ó ti diminish gbogbo anything tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ stuff mi fẹ́ pè pẹ̀lú English ó ní bí mo ṣe yẹ kí n pe language yẹn ní English nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tó fara pẹ́ ọ̀rọ̀ obìnrin ìbálòpọ̀ kìíní ó máa yọ kúrò lọ́kàn wọ́n máa ní ìyá wa tó bá tiẹ̀ ṣe kó tiẹ̀ wọ skẹ́ẹ̀tì kan kó fi dá àlájì lọ́rùn wọn ni ẹ̀rọ àwọn ìyá kí ni wọ́n wọ̀ sí gbogbo orú nǹkan yẹn ó máa ń jẹ́ kí obìnrin kí gbogbo ara ẹ̀ kó ọkàn rẹ̀ fà sẹ́yìn nínú wọn ṣe ìbálòpọ̀ ó máa wo rẹ̀ nípò ìyá pé tó bá ṣe ń sìn wọ́n máa refer sí ìyá kí ni the next thing kó náà wà ní ipò ìyá kó ń yọ gbogbo ìbálòpọ̀ yẹn kúrò lọ́kàn bẹ́ẹ̀ mo ń fi àsìkò yìí sọ fún yín pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ bá fìlẹ̀ express ẹ̀ ìwà àtọkọ rẹ ni mọ̀ jẹ́ kí wọ́n sọ yí pé kìíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ ara mọ̀ jẹ́ kí wọ́n jíire jẹ mọ̀ jẹ́ kí wọ́n jẹ́ kí ẹ dry unnecessarily then èèyàn kan béèrè lọ́wọ́ mi ó sọ wípé ṣé tí obìnrin bá ti nínú comment box ó drop ẹ̀ ó ní ṣé obìnrin bá ti ṣe ìbálòpọ̀ fún 3 years ṣó mọ̀ jẹ́ kó wọ menopause ẹ má bínú menopause ẹ ti máa sábà mọ́ mi lẹ́nu bẹ́ẹ̀
tí n bá sọ pé menopause ẹ ti mọ̀ kan tí mò ń sọ menopause ó ní ṣé lóòótọ́ ni ẹ jẹ́ kí n sọ fún yín it is true yìí ní kankan tí máa kò sí ọ́ta máa pa láàrin it is true ìwọ tó bá ti wà 35 years tí bí ọkọ rẹ ti tráfù ni bóyá ọkọ ṣàìsí ni tí ò ṣe lemọ́lemọ́ tó ṣe ó máa pa tó bá máa fi wọ 42 the curry ló máa fi wọ 42 tó bá ti dry the curry ló máa fi máa rí nǹkan oṣù ìwọ tó bá ti wọ 35 years bóyá tó wá distance ara rẹ nínú ìbálòpọ̀ ó máa tètè stop ó máa tètè wọ menstruation máa tètè stop ó máa tètè stop àwọn tó ṣẹlẹ̀ sí rí wọ́n sọ ìwádìí dẹ̀ tún fi ibi tá a kàdé ó dẹ̀ tún sọ kò sí wọ́n ní kankan so ìwọ tọkọ rẹ ń gbé tó wà láyé Lọ́kọ́jà tí ọkọ rẹ ń gbé ní Kwara kí ló dé tẹ̀ ẹ̀ máa interchange èmi ò sọ ti tàwọn abroad o èmi ò sọ tàwọn abroad ìhà ẹ wà lábroad ìyàwó wà ní Nàìjíríà èmi ò mọ ìhà tẹ máa kọ sí yẹn o bẹ́ẹ̀ tẹ bá tẹ wà ní Nàìjíríà náà tírú ẹ bá ṣẹlẹ̀ tó yé yín ìwọ obìnrin tó fìlì ọ̀jì yẹn èmi ò ní kó lọ wọ́kùnrin relax enjoy the moment on your own mọ jẹ́ kí ọkàn rẹ mọ kílẹ̀ pé bóyá àwọn mímọ máa mu lime pé àwọn fẹ́ kílẹ̀ mọ mu lime let it flow tó yẹ tó bá wẹ̀ tán sùn sórí bẹ́ẹ̀dì tí feelings yẹn bá wá kan mọ enjoy ẹ̀ lọ́kàn ara rẹ̀ títí tí wàá fi sùn èmi ò ní kó lọ ṣèrànù o ẹ máa sọ wípé on point by 2 nǹkan tó sọ lélẹ̀ rárá o don't kill the feelings enjoy it in fact máa lo ọkọ rẹ òsínlé máa lo èyí tí ọkàn rẹ gan tára rẹ fi máa jẹ́ pépépé tó máa jí pépépé má jẹ́ kó dry má jẹ́ kó dry má jẹ́ kó gbẹ ẹ má jẹ́ kó gbẹ so ẹ fún àwọn obìnrin yìí ní chance ẹ yé sọ pé wọ́n ti dàgbà yẹn ó ń kill hormone wọn ó ń kill happiness wọn ó ń jẹ́ kí wọ́n wà frustrated òun ló jẹ́ kí wọ́n mọ́kàn kó níbi ìbálòpọ̀ tẹ́yìn kan fi wá sọ pé ọmọ kékeré nìkan ló ń gbádùn ìbálòpọ̀ ọmọ kékeré nìkan kọ́kọ́ ló ń gbádùn ìbálòpọ̀ àwọn ìyá náà ń gbádùn ìbálòpọ̀ jẹ́jẹ́ kí n sọ fún yín ayàtọ̀tọ̀ secret lélẹ́yìí ṣé ẹ rí àwọn obìnrin mi sọ pé bóyá category ṣé ó yẹ yín sọ pé category àwọn ìwádìí fi yé wa kìí ṣe pé wọ́n kọ́ o experience àwọn èèyàn ni wọ́n sọ pé àwọn obìnrin tẹ́ bá rí pé ẹsẹ̀ wọn dàbí room and parlour wọ́n ní irú wọn èyí tètè gbẹ wọn èyí tètè ṣe kí ni wọn èyí tètè gbẹ ọkàn wọn mọ́ sábà fà sí ẹ mọ room and parlour tí mo sọ àwọn tẹ́ pé ẹsẹ̀ wọn gan tẹ́ bá rí ẹsẹ̀ wọn gan ó ní shape obìnrin lọ́tọ̀ ó nílò àwọn yẹn kò sí àwọn tí ẹsẹ̀ wọn rá mọ́lẹ̀ o àwọn tí ẹsẹ̀ wọn bá sì rá mọ́lẹ̀ tó yẹ ìyẹn mọ́ ẹ̀hán àsáré èèyàn náà èmi ò sọ yí pé 100% o ìwádìí èèyàn kan ló sọ bẹ́ẹ̀ fún mi pé báyìí pé èmi náà wá bèèrè lọ́wọ́ pé could it be true ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ni could it be true pé èèyàn tí ẹsẹ̀ rẹ̀ dàbí ẹsẹ̀ àwọn tó mọ́ ní small leg yẹn tó wá ẹsẹ̀ wọn bá dàbí figure 8 wọ́n ní àwọn yẹn wọ́n ní títí dọjọ́ ọkú ọkàn wọn máa ń fà sí ọkọ wọn ni fún ìbálòpọ̀ tí wọ́n bá wá àṣàrà wọn kí ló máa ṣe wọ́n máa fẹ́ blow àwọn máa ń blow ju àwọn kékeré lọ lẹ́fì mọ́ sọ wípé ìyá yìí kò tí ì sun yín náà ẹ rí àwọn obìnrin míì wọ́n ti dàgbà 50 years they are as active as anything mo bèrè lọ́wọ́ obìnrin kan she 63 years old mo ní mọ̀mọ́ ṣe ti wà active mọ̀mọ́ sọ wípé mo wà active ó náà sì wà active so ṣé ẹ̀yin ẹ̀ka ẹ wá fẹ́ kill wọn pẹ̀lú mouth yín pé ẹ̀wọ̀n wà active they are active nítorí pé kí ni gbogbo activities tá à ń pè ní ìbálòpọ̀ yìí learned activities ni akọni àmì ò sọ wípé estrogen level kì í diminish ó ń diminish ó dẹ̀ ń jẹ́ tó bá dẹ̀ ti diminish ó ń jẹ́ kí abẹ́ obìnrin gbẹ but with the help of estrogen ẹ lè experience ẹ lè mọ̀ lẹ́ẹ̀fì mọ́ rí àwọn ìyá kan they are 60 years their face is still shining they are still wọ́n ṣì ń gbádùn kí ní tàn wí èwo wà ní títí ọmọ kékeré ọwọ́ ara rẹ̀ 35 years ẹ̀yin ò mọ̀ pé kí ní ibẹ̀ ní happiness wà ní happiness wà ń bẹ̀ lẹ́nu sọ pé tí ọkọ bá kú ọkọ náà láti máa ń fẹ́ o ọkọ náà láti máa ń fẹ́ but mọ̀rú ọkọ tó fẹ́ ọkọ rẹ̀ bá kú mọ̀rú ọkọ tó fẹ́ mọ̀ fẹ́ èyí tó máa dákún ṣòro ẹ̀
má fẹ́ èyí tó máa dákú ìṣòro ẹ, fẹ́ èyí tó máa tán ìṣòro ẹ ni. Kẹ́ mọ́ wá sọ pé gbogbo wàhálà tí yẹn ṣe kalẹ̀ lẹ̀ kó tó kú bóyá èyí àwọn bọ̀dá tó ṣẹ̀ ń bọ̀ tó yẹ pé wọ́n iṣẹ́ wọn èyí náà mo bó ṣe ń lọ ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣóyè yín. Nǹkan tí mo mú wá fún nísìnyí yẹn pé ẹ̀yin obìnrin tẹ́ wà ní 50 60 ṣóyè yín tí wọ́n sọ wípé ẹ̀ ṣe mọ́ rárá, ọkàn ni o, work on yourself, work on yourself. Mo lè bí mo ṣe jókòó yìí nínú bá a ṣe ń ṣe program yìí mo lè ka obìnrin 20 tó ní on point by 2 èmi sì wà active ṣóyè yín, but mi lè sọ categorically, mi lè sọ wípé rárá wọn ò enhance ara wọn, wọn enhance ara wọn. Ẹ jẹ́ kí ọkàn yín kó work together with it, ẹ jẹ́ kí ọkàn yín work together. Wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti kill ẹ̀ torí pé kí ni ọkọ yín gbé ní long distance, but bring it back, enjoy the flow, enjoy the flow. On point by 2 sọ fún yín pé enjoy flow yẹn. So títí ẹsẹ̀ yẹn èmi kọ́ ni mo sọ, èèyàn kan ló dúró experience ẹ̀ sí mi pé báyìí pé àwọn obìnrin tí wọ́n máa ń ní ẹsẹ̀ tó kọ̀fù yẹn, àwọn obìnrin tó wà average, either average or tall women, so yẹn tí wọ́n ní ẹsẹ̀ tó kọ̀fù yẹn tó dàbí wọ́n ní àwọn yẹn wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ rosy, wọ́n mọ̀ juicy títí di ọjọ́ ọkú ni. But èmi sọ wípé wọ́n enhance, so there's nothing bad in enhancement. Ẹ tọ́jú ọkọ yín, ẹ tọ́jú ọkọ yín, ẹ jẹ́ ká ní mutual feelings, ẹ rẹ́ pẹ̀lú ọkọ yín. So this is on point by 2, using my words for others. Èmi máa ń wo time, tó bá ti di pé táàmù báyìí mo máa ń wo time, rò pé wọ́n ń kán mi lérè ni, so ó ti jìnnà àmọ́ ire o. Fídíò mi mo máa drop ẹ̀, so mi fẹ́ kẹ́ ẹ máa náwó púpọ̀ lórí data. Bye.